bú bàbá wọn bá lọrin ó yákàyákà wọn púpọ̀ ó bú bàbá àmọ́mọ́ àgbà lọrin ó yákàyákà wọn púpọ̀ ó bú Sheikh Kamal ó yákàyákà wọn púpọ̀ ya subhanallah ó bú bàbá Ọ̀fà kọ́dọ̀ bú bàbá mufti lọrin ó yákàyákà wọn púpọ̀ ó wá bú Maulana Sheikh Adam ó bú Sheikh Adam ó bú Sheikh Adam ó fi tí kìí ṣe ti Sheikh Adam fi kọ́ wọn lọ́rùn ó ní Sheikh Adam ló bà Islam lẹ̀ Yorùbá jẹ́ ó ní Sheikh Adam àwọn ni wọ́n bà Islam lẹ̀ Yorùbá jẹ́ kí ni Sheikh Adam fi bà Islam lẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin òpónú kan wá ń sọ yí pé ẹ lọ lè ní free mind wèrè ní ọ̀nì afa Muhammad awal layali kò nídìí kò nídìí gbogbo tí àwọn àgbàlagbà wà nù àwọn ọ̀ṣọ́ wà nù àwọn ọ̀ṣọ́ wà nù gbogbo wọn ló fẹnu kàn gbogbo wọn ló fẹnu tẹ́ḿbẹ́lú gbogbo wọn ló fẹnu tẹ́ḿbẹ́lú kó wá dé ká wá sọ pé ẹwẹ́ kọ̀ mọ́ ẹ̀ nítorí náà ẹ̀ bí yàrá bá sẹ́lọ̀ gan ọlọ́run a máa fèrè jìyàn just like that wàláhì àìgbọ́ Kùránì yé ni wàláhì làásìm ọlọ́run kì í fèrè jìyàn bá wàláhì tàlà àìgbọ́ Kùránì yé ni àìgbọ́ Kùránì yé ni ẹ tó wọlé tó Kùránì yé gbà pẹ́pẹ́pẹ́ àìgbọ́ Kùránì yé ni ẹ sáà mà kó yé mi tí ó sì sí kò sí ó ń tọ̀hún tó lé ní ìmọ̀ tí ń sọ kò sí olúwẹ̀ tí ó ní ìmọ̀ tí ń sọ pẹ̀lú tí ń wí pẹ̀lú Kùránì àti tí ń sọ bọ́bá ní ìmọ̀ tí ń sọ ọ lè jáde sí mi èmi ń sọ bí kọjá mọ́ ya àfàà bí tàbí ń sọ wípé kí èèyàn sọ wípé kí èèyàn wá báwọn ládìrí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ẹ sì dáríjì ẹ sì fẹ́ríjì ẹ sì ṣe kíní kan wípé bí Kùránì náà ṣe fẹ́ ká fẹ́ríjì yàn ni èmi ní sọkúsọ ní tọ̀hún gbọ́ Kùránì yìí Kùránì ò wí bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ kọ́nà tó wu Kùránì jù ní pé kí n tọ̀hún jẹ́ ìyá tó ṣe ló wu Kùránì kó jẹ́ ìyá tó ṣe kó lè jẹ́ àríkọ́gbọ́n fẹ́lòmíì kó lè jẹ́ àríkọ́gbọ́n fẹ́lòmíì àwọn èèyàn máa ń pè ní síyásà ẹ máa fún àwọn àtàǹsọ yìí ni síyásí yòókù pọ̀ káì síyásí yòókù pọ̀ ebi ò di fẹ́mu o ẹ di fẹ́mu wàláhì di fẹ́mu wàláhì tàláhì lidhalika lam adhkur ahadan innama adhkur faqat alladhina salamahum dhalika al-mal'un àwọn tó rí pé mo dákọ àwọn tí ẹni tí ayé rẹ̀ ti bàjẹ́ òun tọ́nà ti ṣépè léhùn àwọn tí ó tó ṣàbòsí fún ẹ̀kan láì pé mo dákọ̀ hey defame anybody I'm telling you the truth òdodo ni mo wà áfà àti sọ níbí ana la akhafu fil haqqi lawmata lahim qad la akhafu ma yaqulu usayd wala amru nti se do so nti amru so la akhafu indama kuntu fil haqqi tí bá wà bí òdodo ẹsìn jẹ àfákẹ́ndé ẹsìn òyìn rí gbogbo sẹ́tẹ̀nsì gbogbo ẹ̀ ní rí gbogbo sẹ́tẹ̀nsì ní rí Sheikh Abdurrauf Isa Kẹ́hìndé ẹsìn barakallahu fikum gbogbo sẹ́tẹ̀nsì ní rí ẹ má wọrí ẹ máa blọ́kẹ̀ kò lẹ́kọ̀ọ́ ni máa blọ́kì wèrè máa blọ́kẹ̀ kò ní láàká yìí èmi ò pẹ́ yàn yín o bọ́rọ̀ tí ń so bá ti bọ́ láàmú jáde ọ́ kí wọ́n náà
kọ́ lọ lè wọ́n náà lọ lè ta kámẹ́rà kí wọ́n náà ṣe kọ́ ṣe program tiẹ̀ tí n sọ bá ti bọ́ láwọn àmọ́ bọ́ ọmọ kọ́mẹ́ntì wèrè kan yà yín pẹ̀lú gọ́lọ́ ní ẹ̀rọ ààrẹ yà yín mọ́ bí ìgbà wọn yọ sí nínú ayé kan tájú ọ̀sá ìbò mi sọ ti ọtí rí mi wọ́yí ọlọ́run ló sọ ọ̀nà sẹ̀múra sí ẹ̀dá tí mo ti wí wọ́n máa lam yẹ́rì dọ̀ bí kọ̀dọ̀ yìí tí ìdájọ́ mi ò bá ti yọ ọ́nú wàlàmù yẹ kìnnà bí àtọ́ yìí tí ó sì yá yọ ọkàn pẹ̀lú gbogbo ọ̀rẹ́ ìtàtẹ́mi ọlọ́run tí ń fún fàlìyà kàríjú tàtà sàmáyì kí n tọ̀hún jáde kó lábẹ́ sàmà tèmi wàlìyà gbọdọ̀ rọ́bà ń ṣe wáyà kó wá ọba mi tí ó máa sì yàtọ̀ sí mi ọlọ́run so bí tí ìsọ̀yà yóò bá ti tẹ ọlọ́run ọ̀yà jáde kó ní alimọ́fà lùtì tv so tiẹ̀ báyìí nìyẹn so kọ wá bòmí tọ́ gbà lọ wá ìlà sọ ní gbogbo yìí a sì sáàgbù fún ètò mo sì mí ní pẹ̀lú sáàgbù ní pé a blọọkù ẹ̀ torí bí ìbá tú bá nìsín nǹkan mẹ́lẹ̀ tó pè bá ní ti mánu so kò jẹ́ bí ọ̀rọ̀ náà ti jẹ́ àníbà ọ̀rọ̀ yìí àníbà jù báyìí lọ àmọ́ ní parí ẹnìkan fún mi ní mànà kan ní jóni kọ́lọ́n kó bá ń ṣe àlékún dáadáa fún wọn ní àwọn tí wọ́n máa ń náwó sí wa kí n má dákọ̀ wọn mọ́ wọ́n nígbà tí ìsẹ̀pá àwọn ni wọ́n ní kí n má dákọ̀ àwọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run ni wọ́n ń bá dòwò pọ̀ ọlọ́run ni wọ́n sì ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ sì lè má láìkì ká máa dákọ̀ wọn bá ti ń dákọ̀ wọn tẹ́lòmí ò ní lè sọ àfi ẹni tí ó bá wù bẹ́ẹ̀ ká dákọ̀ ọ̀hún nìkan ni ká máa dákọ̀ so kọ́lọ́run kó bá mahmudu ọ̀sẹ̀ rẹ̀ kọ́lọ́run kó bá dúpẹ́ fún wọn kó wá lọ́dọ̀ náà kó wọ́n lálùkọ́ hàn lásìm gbogbo yí àwọn tí wọ́n náwó sí wa pátápátá tí wọ́n bọ́lọ̀ ń dòwò pọ̀ lára wa àánú ọlọ́run ní jẹ́ kó fi gbogbo ọ̀nà ìgbà rí kálukú ọlọ́run ní jẹ́ albarkola na Muhammad sallallahu alaihi wasallam albarkola na Muhammad sallallahu alaihi wasallam my own be Ìlọrin àmọ́ ká má gbá bọ̀dì ọ̀sẹ̀ ọlọ́run jò dá fún ọ̀sẹ̀ mo bá sì bàbá ọ̀sẹ̀ ká má gbá bọ̀dì fún lọ́rin ọ̀sẹ̀ nínú àwọn nọ̀kọ́ nínú àwọn pọ́ìntì tí ń bẹ nínú ọ̀rọ̀ tí mo sọ lónìí nù ká má gbá bọ̀dì fún lọ́rin ká má gbá bọ̀dì fún Mọ̀lánà Sheikh Adam gbogbo àtàǹgbà Amẹ́ríkà sí ká má gbá bọ̀dì fún wọn tí o bá rí bẹ́ẹ̀ ni èyí ó bu Sheikh Adam tó bá wọn yóò yàkàyàkà àwọn tó bá mi ìwọ sì ń pera rẹ lọ́mọ kí o Sheikh Adam tó ríra rẹ pera rẹ lọ́mọ kí o wẹ̀lú mi kọ́dà kéńtọ̀ wọn máa ṣẹ̀wọ̀ tẹ́lẹ̀ ó ti sè ọ́ ẹ̀ńtọ̀ wọn dé a ní kẹ́nẹ́kan ní nàlá Gafur Rahim mi wèrè o Gafur Rahim níbo albarkola na Muhammad sallallahu alaihi wasallam albarkola al-Qur'an ni wájú ọlọ́run ọmọkùnrin yìí yóò jẹ ìyà gbogbo tó ṣe tí ò ní jẹ kankan yóò jẹ tí ò ní jẹ ìkankan yóò kó lọ́dọ̀ lọ kódà ẹ má jẹ tàn yín gbogbo iye àwọn tí wọ́n bá so mọ́ tí wọ́n bá fara rora pọ̀ gbogbo wọn ó jọ péjẹ ní yàrá insha Allah bí ó ti rí nu pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bí ó ti rí nu pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bí ó ti rí nu ẹ ṣeun àwọn akáyìndé ló ti tó báwọn ẹ ṣeun gan kò ní ẹrẹ yín náà so gbogbo àwa jama tí àjọ máa péjú pésẹ ṣe programu yìí gbogbo ìgbà tí pé kò sífẹ̀ kankan tẹ́ ní tó tayọ fi ọlọ́run àti fi àná Muhammad ọlọ́run bá nífẹ̀ẹ́ yín o ọlọ́run àná Muhammad lọ́dọ̀ ọlọ́run afáwa Muhammad àdúrà gbèmí Yusuf wọ́n ní I love you more sir èmi náà love yín gan I love you too Alhaji wa Isa Abdallah ọmọ Yasin ayakunla ọlọ́run jẹ́ àríyé pé àwọn èèyàn wa ọlọ́run ní fi yín lẹ̀ mo rí ọwọ́ yín jẹ́ òní ọmọ wèrè tó jáde tí ń bú mi mo rọ́wọ́ yín inú àwọn tó bá ń bá ayé rẹ̀ jẹ́lẹ̀ wà wáwùkẹ́ kò ní ìdíkẹ́ sọ̀rọ̀ kankan má lé lélẹ́yìí gbogbo orú àtẹ̀yìn àtàwọn àwọn èèyàn bá mú ìmọ̀ bí ká gbọ́ lápọ̀lọpọ̀ àwọn tí mà wọ́n bá yé ọmọ náà jẹ́ pé wọ láàrin tani àti tani ó fẹ́ fi mí trade èmi kọ́ fi trade ẹ ṣeun gan ọlọ́run kọ́ wá kí n fẹ́